Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Oya 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 ẹja mujo. Oya ẹjọ́. Torí adé ọmọ adé. Oya ẹjọ́. Torí adé Kúnlé ọmọ Adéwùmí o. Oya ẹjọ́. Àpáta dé àpáta pààrọ̀ ewì dé. Ìran omi kan ò ní pọ̀pọ̀pọ̀ kó gbàgbára lọ́wọ́ òkun. Lónìí ọjọ́ ìbí ọmọ Imam. Ó yẹ ẹjá jọ máa fúnra wa lálàyé ìjìnlẹ̀. Ẹjá jọ máa fúnra wa lálàyé òdodo torí ewì òdodo mo mọ̀ mi ò mọ̀ tọ̀tẹ̀. Adé ọmọdé máa dóhùn mi ìwọlé mi kó bẹ̀rẹ̀ fún mùsùlùmí òdodo. Ìwọ ló lónìí ọ̀bùnì. Jájọ wá máa gbé tọ́kì sórí àmàlà. Tí bá délé ọlọ́jọ́ ìbí tòní. Bèrè ni wọ́n mọ̀ bẹ́jú kẹ́ ni wọ́n mọ̀ bóyin máa sọ́kàn ọlọ́jọ́ lọ́jọ́ wọlé ọlọ́jọ́ ìbí òní lọ ni. Torí Adékúnlé kó ni mọ́ra ọmọ Adéwùmí níwà tútù bí àdàbà. Síkírù òní lónìí jẹ́ òní lọ́dún rẹ̀. Àbọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mọ̀rímọ̀rí òde ọ̀run tó mọ̀rí ire fún ọ. Wàsíù Adékúnlé ọmọ Adéwùmí náà ló ní máa kí ọ. Ó ní máa kọ́ ọmọ bàbá òun dáadáa. Ó ní kí n má dákẹ́. Ó ní máa kí ọ kí n máa kí ọ kí n kí ọ délé bàbá tó bí ọlọ́mọ. Ìgèdè Èkìtì ní í ṣe léyìn. Ìwọ lọmọ elémi ní gèdè. Abadìyẹ sẹ́rèké. Elémi ní wíkí mi tadìyẹ sìn. Mo wí mèsì yẹ omi. Ọ̀nìlásọmọ mú kí gèdè sòrò. Torí àgbókùmọ̀rìwò náà mú ṣẹlẹ̀ wọ́ yuyuyuyuyuyuyuyu ní gèdè. Ọmọ arẹ́kọ̀ọ́ bọ̀ sún. Ọmọ òjòjì gèdè fọ̀hún ọkùnrin. Ọmọ ọlọ́fin níwọ̀ ọmọ balùwọ̀ lẹ́yìn. Ọmọ mọ́ méjì fọ́kọ́. Ọní mọ́ méjì fọ́kọ́. Atakàn sílẹ̀ kẹfọra mọ́ bá wíjọ́. Onígèdè nìkan lúlídó àpèsè ìkejì àdìmúlà. Ìwọ lọmọ olúdó àgbórin ké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 . Ó sọdún èyí náà wàá ṣèmí sí. Iríṣẹ́ rẹ ò ní dáwọ́ dúró. Wàá máa rí tajé ṣe. Iwájú lọ láìrín lọ. Iwájú ló máa lọ. Ikù ní jẹ́ tẹni tá àti iwájú lọ lẹ́fọ̀ ń lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run iwájú ló máa lọ. Òní dẹ́bọ̀ rúbi. Òní fàìsàn lùgbà. Bó o bá lọ re ó máa bọ̀ ọ́ re. Òní rájò gbé sájò. Ẹjọ́ ẹlẹ́jọ́ òfò olófò wàhálà oníwàhálà kò ní dá tiẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Èèyàn tó bá ní kó o má pẹ̀ láyé àbẹ́ni tó bá ní kó o mọ́ sàmọ́dún ọrùn ó máa wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni tó ru símẹ́ǹtì mẹ́fà pọ̀. Happy birthday to you na and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tó yẹn gbéra ó dínú kókó òbí bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán á gbéra ó dínú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Oya ẹjọ́. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.